ẹ̀yin èèyàn mi àfi sùúrù wà báwọn ẹ̀gbà ṣe máa ń sọ torí mo gbélé ẹ̀gbà dáadáa òun ló jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ òun ló fi jẹ́ kó jẹ́ pé àfi sùúrù wà òun mo máa ń sọ ńgbà mi. Now ẹ jẹ́ kí n kọ́kọ́ play audio kan fún wa náà kí n tó wá play àwọn fídíò mi fún wa. ẹ ṣe bàbá mi àwọn tó announce orúkọ bàbá gan mọ̀ pé bàbá kó ló rán wọn nítorí gbogbo nǹkan tó ní tìrì ń ṣe ó ní ọwọ́ ìjọba location 419 nínú ó ní ọwọ́ ìjọba Fúlàní ó ní nínú nítorí èmi ò mọ ibi tí wọ́n ti máa kó àwọn èèyàn ẹwà àwọn èèyàn tó rán jáde ní last time tó lọ ra polo 15 sí wọn ní ọrùn tí wọ́n kàn tẹ Yorùbá Nation Police kò ní wọ́n tẹ̀sí ara aṣọ yẹn ẹjọ ṣé tó bá mú èèyàn fún treason and felony ṣé máa fi wọ́n sílẹ̀ treason and felony ṣé máa fi wọ́n sílẹ̀ ṣebí Kánú ló ṣì wà ní detention up till now olómọ nǹkan tó jẹ́ òun ti rí bí Kánú ṣe wà ẹ́ even gangan náà release ẹ̀ lẹ́nu kò lè jó òun mọ́ wọn ti pa sára ká má sọ wípé mi ò tó bá jáde láàyè ẹjẹpọ lọ́run nífẹ̀ẹ́ nǹkan tó ń ṣe tí ìpàkánu ni pé wọ́n fẹ́ kí peace ṣì máa wà nínú ìlú tó mọ̀ táwọn bá ti pa ìjọ yẹn Nàìjíríà máa gbóná in fact ó máa ju ti ìgbà ogun Biafra lọ lóòótọ́ wọ́n máa pa wọ́n ṣùgbọ́n àwọn náà wá ta bíọ́bíọ́ so débi tó máa wá ní wípé wọ́n kó àwọn èèyàn kan tó lọ sí Ìbàdàn ní last time nínú wọn kú sẹ́wọ̀n. iṣẹ́ gbọ́ṣẹ́ ẹ má bínú pé mo bọ̀ ara nǹkan tá à ń sọ nílé iṣẹ́ pé gbogbo nǹkan tó ní tìrì ń ṣe yìí ṣe àní ìjọba lọ́wọ́ sọ́jọ́ mọ́ ni ọjọ́ báwo nìyẹn ṣe máa ó ṣe irú ẹ̀ lálàkọ́kọ́ ẹ kó àwọn èèyàn wọn now ó tún ṣe lẹ́lẹ́kejì náà aláwọ̀kọ́ ó kó àwọn èèyàn yín ó kó àmì àwọn ọlọ́pàá kó àwọn èèyàn wọn jàre ó ṣe lálàkọ́kọ́ àwọn Nigeria government kó àwọn èèyàn wọn wọ́n release wọn àwọn míì kú síbi wọn lẹ́ni máa sọ nísìn ìyẹn lọ now ẹ tún gbé dìde again ó tún ṣẹlẹ̀ kejì nísìn àwọn mínítì wọ́n tún yìnbọn fún wọn lẹ́sẹ̀ ńbẹ̀ àlèṣù ẹ̀ torí ẹ̀jẹ̀ tó wà lẹ́bẹ̀ ó yẹ sọ fún mi ṣé wọ́n lọ́wọ́ sí àbí wọ́n lọ́wọ́ sí níbo náà ti rí aṣọ Nigeria soldier àbí Nigeria army lè lọ́ máa pè wọ́n níbo náà ti rí ejò lọ́wọ́ nù àwa náà mọ̀ yìí pé nǹkan tó fẹ́ ṣe tán ṣe yìí wọ́n fẹ́ fi stain Yorùbá nation struggle tá à ń ṣe ni wọ́n fẹ́ fi stain ẹ̀ ni nǹkan tó ń ṣe nìyẹn ẹ wá rí i pé àwọn tó máa ń mú wọn yẹn àwọn ọlọ́pàá tó mú wọn àbáwọn sójà tó mú wọn kí ló máa ń sọ pé ẹ̀yin tẹ̀lé pera yín ní Yorùbá nation nìyẹn o ẹ̀yin àwọn Yorùbá nation ló wá ń ṣe nǹkan báyìí o àwọn Yorùbá nation ṣé ó yẹ kó máa sọ pé àwọn Yorùbá nation ṣé wọn mọ̀ àbí bá máa sọ pé tí wọ́n di àbí tí wọ́n fọ́ wọn mọ̀ yín pé Yorùbá nation yóò ti pín sí méjì ọ̀tọ̀ ní òmìnira 2022 ọ̀tọ̀ ní Yorùbá nation ẹ wá máa dárúkọ Yorùbá nation ẹ wá máa dárúkọ Yorùbá nation tẹ bá ti wá mú wọn báyìí ẹ máa dárúkọ Yorùbá nation ẹ máa dárúkọ Yorùbá nation kí ló dé ṣèbẹ́yìn náà ti rí i pé ẹ jẹ́ kí n dá padà díẹ̀ sẹ́yìn ẹ lè gbọ́ dáadáa àwọn tó rí wọn bá kú ló máa ń ṣe irú kan tó ń ṣe yìí náà. orúkọ bàbá gan mọ̀ pé bàbá kó ló rán wọn nítorí gbogbo nǹkan tó ní tìrì ń ṣe ó ní ọwọ́ ìjọba ìṣọ̀fọ̀ wọn náà ó ní ọwọ́ ìjọba Fúlàní dáadáa nítorí èmi ò mọ ibi tí wọ́n ti máa kó àwọn èèyàn ẹwà àwọn èèyàn tó rán jáde ní last time tó lọ ra polo 15 sí wọn ní ọrùn tí wọ́n kàn tẹ Yorùbá Nation Police tí wọ́n tẹ̀sí ara aṣọ yẹn ẹjọ ṣé tó bá mú èèyàn fún treason and felony treason and felony bí o treason and felony ṣé máa fi wọ́n sílẹ̀ ṣebí Kánú ló ṣì wà ní detention up till now olómọ nǹkan tó jẹ́ òun ti rí bí Kánú ṣe wà ẹ́ even gangan náà release ẹ̀ lẹ́nu kò lè jó òun mọ́ wọn ti pa sára ká má sọ wípé mi ò tó bá jáde láàyè ẹjẹpọ lọ́run nífẹ̀ẹ́ nǹkan tó ń ṣe tí ìpàkánu ni pé wọ́n fẹ́ kí peace ṣì máa wà nínú ìlú tó mọ̀ táwọn bá ti pa ìjọ yẹn Nàìjíríà máa gbóná in fact treason and felony wọn kì í fi wọ́n lẹ̀ tán bá ti mú wọn máa ń pa wọ́n ni the last time tán ṣe wọ́n ṣe kí ni wọ́n mú wọn ìgbà tó mú àwọn méjì kú síbi àwọn tó kù wọ́n release wọn ṣe ti rí pé ejò ṣe kí ni ejò lọ́wọ́ nú. ìgbà ogun Biafra lọ lóòótọ́ wọ́n máa pa wọ́n ṣùgbọ́n àwọn náà wá ta bíọ́bíọ́ so débi tó máa wá ní wípé wọ́n kó àwọn èèyàn kan tó lọ sí Ìbàdàn ní last time nínú wọn kú sẹ́wọ̀n because òtún ló máa ṣe wọn rárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni bẹ̀tẹ̀ àwọn tó kù
wọ́n release wọn. Imagine ṣé wọ́n ṣe máa ń release wọn. nǹkan tó dẹ̀ ṣe náà treason and felony nìkan tó ṣe ẹ má bínú pé mo pọ̀ treason and felony ní nǹkan tó ṣe ń gbà yẹn náà wọ́n tún release wọn àwọn míì kú sẹ́wọ̀n ṣe ti rí wọn báyìí bí Onítìrì ṣe máa kó yín lọ sẹ́wọ̀n díẹ̀díẹ̀ nìyẹn àwọn míì àkú sẹ́wọ̀n wọ́n release ẹlòmíì ṣe rí àwọn eléyìí tó tẹ̀sí wá ṣẹlẹ̀ yìí nìsín àwọn míì wọ́n yìnbọn fún wọn ọláwọn míì kú ọláwọn míì kú àdónà but àwọn tó farapa ń bẹ̀yẹn náà àwọn náà farapa wọ́n fi ṣe kíni wọ́n tún release wọn wọ́n á tún dìde again wọ́n á ní ìjọba ti bẹ̀rẹ̀ ìjọba tó bẹ̀rẹ̀ tí àárí currency tán ná ìjọba tó bẹ̀rẹ̀ àárí passport wọn kẹ́nìkan tiẹ̀ mú dání kó wá lò kó fi wọ flight àbí kó tẹ̀ wá lo owó yẹn kẹ́nìkan wá lo currency wọn kó wá mú owó yẹn kó lọ fi ṣe kíni kó lọ fi ra nǹkan lọ́jà bóyá wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ ṣe ti rí nǹkan tá à ń sọ yìí pé gbogbo nǹkan tó ń ṣe tó Onítìrì kàn ń dún furukọ́kọ́ ẹ ti rí pé àwọn ìjọba wà lẹ́nu bóun là ń sọ àrùn ojú ni torí ìjọba wọn ò fààyè gbàrú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ìjọba ò sí ni lẹ́yìn wọn ni bọ́n ṣe ṣe kíní yẹn lálàkọ̀kọ́ yẹn wọ́n á ti mú wọn wọ́n á ti yanjú wọn dànù náà wọ́n ṣe lálàkọ̀kọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ tún gbé wọn ẹ tún jẹ́ kó fi atẹ́gùn fẹ́ sílẹ̀ o wọ́n tún bẹ̀rẹ̀ lẹ́lẹ́kejì àmọ̀pẹ́ tún máa fi wọ́n lẹ̀ ni ṣùgbọ́n láti ń gbọ́ rumors nísìnyí pé ọ̀tọ̀ làwọn tán lọ kó oh my goodness ipa àwọn tán kó wọn mọ́ rógà ni nípa àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni wọ́n wọnú mọ́tò ni wọ́n kó wọn mọ́ rógà tí àwọn òbí wọn lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat I think you guys can see ẹ̀yin èèyàn mi ṣe lè máa ẹ̀ṣẹ̀ tí ń rí báyìí pé Yorùbá nation yìí a gbọ́dọ̀ gbà by fire by force because wọ́n ti mọ̀ yìí pé Yorùbá àwa la di Nàìjíríà mú tó bá jẹ́ pé àwa kọ́ la di Nàìjíríà mú ni pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe látijọ́ yìí tó bá jẹ́ pé àwa kọ́ la di Nàìjíríà mú ni ó yẹ kán ti sọ pé ẹ jẹ́ kán máa lọ jàre wọn kí ló ń dì mọ́ òkú dì kankan mú náà ìlú òkú fẹ́ kan ṣe kinní kan ẹ ti get me wọn ò ní take wa serious tó bá jẹ́ pé àwa kọ́ la di Nàìjíríà mú ni let me put it in that way wọn ò ní take wa serious rárá ẹ fi wọ́n lè jàre ẹjọ́ máa bá tiwọn ìkànjọ́ máa ṣe rí ọwọ́ ṣé mò ń parọ́ ni no ẹjọ́ sòtọ̀rọ̀ fúnra wa torí wọ́n mọ̀ pé Yorùbá yìí ló di Nàìjíríà mú lọ́jọ́ kan máa wá gbogbo ọgbọ́n by all means láti fi kí Yorùbá nation yẹn sílẹ̀ pé kó máa hàn tí ẹ fẹ́ gbúrò ẹ̀ mọ́ rárá kí wọ́n Nàìjíríà ṣáà máa lọ forever kò dé possible kò sí nǹkan tó ń nílé ayé kò sí nǹkan tó ń lọ forever kò sí nǹkan nílé ayé tó jẹ́ pé ó ń lọ forever pé títí láéláé bó ṣe máa rí nìyẹn no kò lè rí bẹ́ẹ̀ kí ló tó fi máa ń sọ pé ewé máa ń sunko kí ló dé tí àwọn babaláwo fi máa ń dífá lójoojúmọ́ ẹ jẹ́ kí n máa pílẹ̀ lọ fún wa kẹ́ máa gbọ́. so wọ́n mọ nǹkan tó ń ṣe gbogbo nǹkan tó Onítìrì ń ṣe Onítìrì ò bàbá ṣiṣẹ́ Onítìrì ń ṣiṣẹ́ pẹ̀lú Fúlàní ni fáàtì nìyẹn ó ṣiṣẹ́ pẹ̀lú ìjọba location confam nìyẹn kí ló dé tí wọ́n gbé kí ló dé tí wọ́n mú nǹkan tí Onítìrì ń ṣe olóyè májàsọ́lá kò gbọdọ̀ ṣe ibo nígbà tó mọ̀ pé ibo ṣẹ́ni ẹlẹ́ni tó kàn jẹ́ lọ sí gàngán lásán pé ẹ yé pa àwọn ènìyàn wa mọ́ lásán lẹ́ni ẹlẹ́ni sọ wọ́n sùn lé wọ́n sùn kí ni ọ̀sùn tán torí wọ́n sọ pé ẹ yé pa àwọn èèyàn wa mọ́ torí wọ́n mọ̀ pé ohun tí ṣe Sunday Igboho gbé lọ́wọ́ òótọ́ pàmbélé ni kò sí rọ́nù ẹ̀ ìgbà tó dẹ̀ mọ̀ pé àwọn ìyá wọn dáńkún ara wọn Onítìrì wọ́n mọ̀ pé rọ́nà gbé lọ àwọn náà lò rán wọn so òun ló jẹ́ kó máa ṣe wọ́n ṣàfihàn blackmail Yorùbá nation wọ́n ṣàfihàn blackmail ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn náà àwọn ló rán wọn but nǹkan tẹ́lẹ̀ mọ̀ ni pé wọ́n ní tí kinní kan bá dojú ṣúṣú tí ìgbẹ́ bá dojú ṣúṣú fúra ṣe kí ni fùrọ̀ àlà just dey play o wọ́n sì ń ṣeré ọwọ́ ni. bàbá kí tó yóò gbọ́dọ̀ ṣe wọn tọ́ọ̀dẹ̀ lásán wá ti gbé. ìbò ẹlẹ́ni ṣẹ́ni ẹlẹ́ni kan tẹ̀sí ṣe kankan rárá ni.
ṣé ẹlẹ́ni tó ti ṣe kankan lára ni ṣé Tinubu wọn ṣe ṣe kankan rárá ni ṣèbí rálì tán náà fẹ́ wá ṣe ní Lagos State kan ló di wàhálà sí wọn lọ́rùn ẹlẹ́ni ò tẹ̀ tí ì ṣe wọn kọ́ta ẹlẹ́ni ò tí ì bọ́ta yìí pé a ti gba Yorùbá nation o ẹlẹ́ni ò tí ì bọ́ta yìí pé nǹkan báyìí làwọn ṣe o wàhálà dé bàbá kí tó yẹ kó o ti sọ pé a ti gba Yorùbá nation owó ta ti ń ná leléyìí o nǹkan ta ti ń ṣe leléyìí o kẹ lọ gbé ìjọba Yorùbá nation kalẹ̀ o wọn ò tí ì ṣe ṣọ́ máa ń fọba ìkan jẹ tí ọba kan ò bá kú ni ṣèbí tọ́ba kan bá kú náà máa ń fọba jẹ tí àwọn onítìrí mọ̀ pé Nigeria government ó ṣì ń function on declare wá wọn rí èyí tó jẹ́ wípé nígbà tí ṣe Sunday Igboho lọ sọ fún wọn ní gángan pé ẹ kúrò ń bẹ̀ ẹ kúrò lórí ilẹ̀ àwọn ẹyẹpà àwọn ènìyàn wa mọ́ mo ṣọ́ pé kò ní pé 24 hours ẹ ti máa mọ ibi tó ń gbé kò síbi tó ní tàn wà lábẹ́ ọ̀rọ̀ ibi táwọn Nigeria government ní agbára dé ibi agbára tí wọ́n ní ni pé ṣó oríwọ̀ tó bá fẹ́ ba ìjọba wọn jẹ́ pé òun ṣe kinní wọ́n máa wọ ẹ̀kan ibi tó bá wà kó wà nínú olè wọn á wọ ẹ̀kan kí ló dé tán wò ní tìrì kan látijọ́ ẹ̀ kí ló dé tán wà kàn tán dẹ̀ fi ilẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe ṣùgbọ́n ẹ rántí pé àṣegbè kò sí láyé yìí o àṣepamọ́ àti àṣekọ́lẹ̀ òun ló wà thank God for social media now gbogbo ẹ̀ ló máa wà ní recording ẹlẹ́lẹ́nu ò ṣe látànà ẹ wò bẹ́ẹ̀ ṣe sọ gbogbo lẹ́ẹ̀dì onítìrí ló ṣe ó declare mú wakàn ẹ̀yin Nàìjíríà gbọ́dọ̀ tó jẹ́ pé mọ̀ pé ibi tẹ́ wà perfect sí nìyẹn ibi tẹ́ perfect ní pé tó bá ti fẹ́ dàjọba nírú ẹ máa wakàn bí tó bá wà máa wo onítìrí kan sí iná ó tún ṣe fùrùkọ́kọ́ máa ní máa ṣe nǹkan kan sí ṣe rí àwọn tó bá fẹ́ da ìjọba rú tí wọ́n bá tó bá jẹ́ pé àwọn tó fẹ́ da ìjọba rú àbí nǹkan ṣe pùtì àwọn tó bá fẹ́ da ìjọba rú tó jẹ́ pé Nigeria government ó lòdì sí ẹ̀ẹ́rí bọ́n ṣe máa react sí ṣùgbọ́n tó bá mọ̀ pé ẹni yìí nǹkan tó fẹ́ ṣe ó máa favour wọn ò ní sọ nǹkan kan máa wò ó ni bọ́rọ̀ ní tìrìṣìrì ni ẹ̀ẹ́dẹ̀ wakọ̀ pẹ̀lú gbogbo agbára tẹ́ ẹ ní ẹ̀yin Nigeria government ẹ bá wa wó ní tìrì kan ẹ fi áńkọ̀pù sí lọ́wọ́ báyìí kí gbogbo ayé rí pé òun ló ń da Nàìjíríà rú ẹ jẹ́ kí gbogbo ayé rí pé òun ló ń ní òmìnira 2022 ẹ má jẹ́ kó máa kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ wà lára mọ́ ẹ wo akànnà torí ìgbéyàn wà nínú wọlé ẹ̀yin Nigeria government ẹ máa wá wọn kàn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe tán tẹ́ fi mú Nnamdi Kanu tẹ́ fi mú wálé láti ibi tó wà lọ tẹ́ tán pẹ̀lú àwọn tó súnmọ́ tẹ́ fi mú ẹni ẹlẹ́ni tẹ́ fi mú wálé kí ló dé tẹ́ wà wó ní tìrì kan ẹ wó ní tìrì kan náà Nigeria government ẹ wá onítìrì kan ta ló kaṣọ fún onítìrì níbo la ló tìrì ti ráṣọ níbo ló ti rí ìbọn ó mà ṣe o ẹ jẹ́ mo ṣe ó sì kú o màá sì play ẹ̀ fún wa o tó ń ṣe furukọ́kọ́ ẹ̀dẹ̀ tí gé yẹ láti joy ẹ̀dẹ̀ ṣe nǹkan kan sí ẹ̀ tí ẹ̀dùn pẹ́kẹ́ ẹ̀ tí ẹ̀ wá àti jẹ́ pé nǹkan tó ń ṣe ó fẹ́ fọ yín ni ó kọ́ máa dùn mí pé àwọn òpònú ayírádà tí wọ́n ń gbọ́ nǹkan tí wọ́n máa yín sọ tí wọ́n wá ń tẹ̀lé tó dẹ̀ ń kó yàjẹ́ wọn tó ń rọ́ wọn lọ sọ́run àrèmábò òun ló kàn dùn mí jù àti bí wọ́n ṣe fi ń rẹ́ Yorùbá nation lára kí ló dé tán máa dárúkọ pé òmìnira 2022 ni o àwọn ọlọ́pàá yẹn máa mú wọn máa sọ pé àwọn Yorùbá nation ni àwọn Yorùbá nation náà ń dà lóru ẹ wo ní tìrì kan ẹ pé mo tẹnu ẹ wo ní tìrì kan náà ẹ wá kan. tí wọn gbé
Onitiri, why tí wọ́n track Onitiri down, àbí why tí wọ́n mọ bí tó Onitiri ń gbé láti jọ ẹ̀ ṣùgbọ́n àwọn dìdìrìn tó ń kájọ sí lọ́rùn ẹ̀wọ̀n bá àgbàlagbà bàbá rẹ̀ pẹ̀lú irun funfun lórí tó tún lọ́ọ́ fi irun funfun ṣe wọn wọ́n sọ wípé wọ́n máa sanwó ẹ̀mí wọn náà fún wọn ni ṣùgbọ́n òtún ló máa ń ṣẹ̀wọ̀n rárẹ̀ mi mọ nǹkan táwọn èèyàn ń believe nínú ọ̀rọ̀ woman yẹn tó fi ń tẹ̀lé woman yẹn lẹ́yìn up till this moment I don't know nǹkan tí wọ́n believe nínú ọ̀rọ̀ tó fi ń sọ̀kọ̀ tó fi ń tẹ̀lé lẹ́yìn ó ń kó wọn sí wàhálà on fake ẹ̀ kó lè dàbí real ni. àwọn èèyàn méjì kú níbẹ̀ but I don't know how far it's true but kò sí ni mo rí bí ẹ̀jẹ̀ lára mọ́tò tí fídíò tí mo send last day tí bá wo bí orí ẹnìkan mo rí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lára mọ́tò yìí. àṣírà ń bẹ̀ àwọn méjì kan ó yìnbọn fún kan lẹ́sẹ̀ náà tí ó gbẹ̀jẹ̀ kúnnú mọ́tò. àti plan báyìí Onitiri máa sáré bọ́ síta. nǹkan tó ń ṣe gan nìyẹn. ó máa sáré bọ́ síta ni. nítorí ó rí wípé àwọn warrior wọ́n ń ṣe meeting gbogbo wọn ń ṣe meeting ní ẹ̀ní throughout the southwest states. ló ti ṣe sáré ṣe nǹkan tó ṣe yẹn. bí ó rò pé bí wọ́n fẹ́ lọ ọ̀hún náà fẹ́ gbàjọba ni. àwọn wo gan ló wà nínú àwọn warrior bí woman ṣe sọ nísìnyí pé àwọn warrior wọ́n ń ṣe meeting. àwọn kan wà lára àwọn tó jọ ń ṣe meeting tó ń fún Onitiri ní information tó Onitiri bá ti gbọ́ information òun ló máa ń tètè gbé nǹkan tó máa ń gbé jáde yẹn jáde. tó bá tuntun gbé information pé àwọn Yorùbá nation tó ti fẹ́ ṣe nǹkan báyìí o àwọn Yorùbá nation tó plan nǹkan báyìí o òun ló Onitiri náà máa ń gbé nǹkan tó ń gbé jáde yìí. Let me put it in this way. ẹ̀yin tí ẹ wà lára Yorùbá nation tó jòótọ́ tó jẹ́ wípé ojú la rí inú yín ò dáa tó jẹ́ pé anything tán bá ti ṣe nínú mítìnì ẹ máa lọ máa fún Onitiri lábọ̀. ẹ̀rín pa mí ni o. ẹ jẹ́ ń lò báyìí kí ló dé tẹ́ ẹ̀ jáwọ́ ṣé bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn wa lọ́tún ló sì ṣó tẹ́ yín lọ́rùn ni màá wo fídíò mi bá màá yọ bọ́ mi lójú ni ṣó tẹ́ yín lọ́rùn ni ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ Yorùbá nation gbákígbákígbákígbá tẹ́ bá gbọ́ mi fẹ́ bring ọ̀rọ̀ yìí up but ọ̀rọ̀ ló jẹ́ kí n fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí torí àti dá ìdá pé ọ̀rọ̀ Gani àtẹ̀fẹ́ máa sọ́mọ́ ṣe mọ̀ pé lára àwọn èèyàn Gani àbóhùndẹ̀ ni àdónà nígbà tọ́rọ̀ yẹn sì ń gbóná tó sọ pé àwọn èèyàn wọ́n wà lára àwọn èèyàn Gani ní lára àwọn èèyàn Gani wọ́n wà lára àwọn èèyàn Sunday Igboho àwọn ló fún wọn ní information. gbogbo bí wọ́n ṣe jó ilé Sunday Igboho ń gbà yẹn gbogbo ẹlẹ́ni yẹn narrate ló sọ nígbà yẹn ṣèbọn ṣe gbá ṣèbọn ṣàgbégbó wa lárí. ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ Yorùbá nation tó jẹ́ wípé ojú la rí ẹ máa ṣe ní tòótọ́ tó mí ara tẹ̀jẹ̀ ara yín ṣùgbọ́n inú yín kọ́ tó náà máa sọ pé inú ẹ̀dá jìn ju ọ̀run lọ. tẹ́lẹ̀ mi ò mọ̀ pé inú ẹ̀dá jìn ṣe mọ̀ by the time when you are growing up tẹ́yìn náà lóore ayé ẹ̀ mọ̀ pé inú ẹ̀dá jìn. ó níbi tí mo ti ń ṣiṣẹ́ ń gbà yẹn I never say this thing in my life síta ipe kì í sọ sórí social media náà mo ń tún àti sọ pé bí inú ẹ̀dá ṣe jìn tó tájọ ń ṣiṣẹ́ èmi dẹ̀ jẹ́ bí secretary wọn bẹ̀ ẹni yẹn wá kó owó yẹn ẹni yẹn súnmọ́ ẹni yẹn jẹ́ bí àbúrò sí ọ̀gá kẹ̀lẹ́ bá mọ bí inú èèyàn ṣe jìn sí o ó ti máa sọ pé ìwọ obìnrin yìí òun máa jẹ́ kó bẹ́ńjọ́ kan òun máa kó bẹ́ńjọ́ kan mo rò bóyá ó ń ṣeré ni àfìgbà tó kó bá mi jọ yẹn o níjà tá à ń wí mo wá jókòó mo wá rò ó mo wá wo bí inú ẹ̀dá ṣe jìn sí mi ò rí the end bí inú ẹ̀dá ṣe jìn tó bó ṣe jìn tó mi ò rí the end wọ́n ń pè wow
so tá máa sọ pé inú ẹ̀dá jìn bó ṣe ń rí rèé àwọn tẹ́ ẹ jọ ń rẹ́rìn àwọn tẹ́ ẹ jọ ń bóyín síra yín àwọn tó jẹ́ pé àwọn ó lè dá wọn gan ló ń gbówó kalẹ̀ fún Yorùbá nation tá à ń sọ yìí ẹ̀yin kan náà lẹ tún máa lọ máa fún Onítìrì ní information a máa bẹ́tà kẹ́ ẹ jáwọ́ ẹ bá jáwọ́ torí pé tẹ́ ẹ bá jáwọ́ àwọn ìrandíran rẹ̀ á jẹ́nu ìyà yìí tẹ́ ẹ bá jáwọ́ ẹ má jẹ́ kí n sọ nǹkan míì ṣùgbọ́n á bẹ́tà kẹ́ lọ jáwọ́ ẹ̀yin tẹ́ ń fún Onítìrì ní information because Onítìrì ti wulẹ̀ kúrò nínú Yorùbá nation already láti bí how many years ago now ẹ ṣe fún ní information because tó bá ti gbọ́ which is true tó bá ti gbọ́ ní information pé Yorùbá nation tuntun fẹ́ gbé nǹkan kan dìde báyìí òun á tó sáré gbéra ẹ̀ dìde ó ṣà ń block ọ̀nà bẹ́tà kẹ́ lọ jáwọ́ o ẹ lọ jáwọ́ ẹ jẹ́ kí n play ẹ̀tọ́ fún wa ó ní àwọn nǹkan mi tí mo fẹ́ play but time ti ń lọ I don't want to take you guys time fẹ́ gé take time èèyàn mi ẹ jẹ́ kí n play fún wa ṣùgbọ́n ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ìpè ṣé nǹkan tó Onítìrì ń ṣe ṣé ìjọba lọ́wọ́ sí àbí ò lọ́wọ́ sí ẹ jẹ́ ká ro 36 wa ẹ jẹ́ ká rántí pé ṣe Sunday Igboho kò ṣe tó yìí ẹ jẹ́ rántí pé bàbá Akíntóyè ò tiẹ̀ tí ì ṣe nǹkan kan rárá o lọ́sọ̀kọ̀ orúkọ ni bàbá yẹn kúrò nílé lọ́sọ̀kọ̀ orúkọ ni Sunday Igboho kúrò nílé Onítìrì ti ṣe 10 tí wọn wá kan bá tó jẹ́ pọ́n mọ ibi tó wà so wọ́n ṣì ń lò lọ́wọ́ wọn wá kan ó mà ṣe o. pẹrẹpẹ kó lè pa gbogbo. ẹ jẹ́ ń dá padà díẹ̀ sẹ́yìn fún wa. àwọn ìjọba ló rán ó máa sáré bọ́ síta ni nítorí rí wípé àwọn warrior wọ́n ń ṣe meeting gbogbo wọ́n ń ṣe meeting ní èní throughout the southwest states òun ló ti ṣe sáré ṣe nǹkan tó ṣe yẹn bí ó rò pé bí wọ́n fẹ́ lọ ọ̀hún náà fẹ́ gbàjọba ni ló fi sáré bọ́ síwájú pẹ́rẹ́pẹ́ kó lè pa gbogbo plans wọn jẹ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣé tó bá fẹ́ gbàlù ṣé bọ́ ṣe ń gbàlù nìyẹn ìmù tí àmì nǹkan tó bá fẹ́ plan kò ìyẹn àmì ni mo sọ àmì gan wọn ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn plan kò kàn máa ṣe pé àwa èèyàn àwa ordinary civilians bloody civilians làwọn máa nípa fẹ́ gba ìjọba àwọn tí wọ́n lọ wọṣọ àmì wọ́n lọ wọṣọ sójà wọ́n wọ̀ sọ́run láì ní tírèènì sójà wọ́n tún wá kíní mọ́ra ẹ̀ báyẹn fi òògùn báyẹn fi wọ́n ń ṣí ẹlẹ́yà wọ́n ń ṣí ẹlẹ́yà ó lágbára o Ọlọ́run ṣàánú wa ni. a wí fún wọn tó àwọn náà ò gbà ó a máa wí fún wọn tó àwọn náà ò gbà ó a wí fún wọn tó àwọn náà ò gbà ó. má ṣe o. àfìgbà tí àwọn ọ̀dàlẹ̀ inú wa nú ìrìn àjò yìí wọ́n dẹ̀ jẹ́ kí Onítìrì dandan sẹ́ẹ̀t Onítìrì dẹ̀ rán wọn lọ sí bèbè ẹ̀wọ̀n. mo kí gbogbo ọmọ Yorùbá ń tilé tó kọ́ ẹ jẹ́ bá a dá padà sẹ́yìn díẹ̀. a wí fún wọn tó àwọn náà ò gbà ó. àbí. a máa wí fún wọn tó a lè la orí wọn náà ká kó ọ̀rọ̀ sínú ẹ̀. a wí fún wọn tó àwọn náà ò gbà ó. àfìgbà tí àwọn ọ̀dàlẹ̀ inú wa nú ìrìn àjò yìí wọ́n dẹ̀ jẹ́ kí Onítìrì dandan sẹ́ẹ̀t Onítìrì dẹ̀ rán wọn lọ sí bèbè ẹ̀wọ̀n. mo kí gbogbo ọmọ Yorùbá ń tilé tó kọ́ mo kẹ́yìn bàbá mo kẹ́yìn ìyá wa mo kí gbogbo akọni wa mo kí bàbá Akíntóyè o ṣe Sunday Igboho ọmọdé ẹ̀ mo mà kí yín mo kí gbogbo àgbà nú ìrìn àjò yìí gbogbo àtàǹfò tó ọdún ṣe Yorùbá nation mo kí yín. ó jẹ́ ìbànújẹ́ ọkàn ó dẹ̀ jẹ́ ẹ̀dùn ọkàn ṣùgbọ́n wọ́n ní àìmọṣẹ́ orogun kọ̀ orogun ló kọ́ torí rògbòná. kò torí gbóná àìmọṣẹ́ kọ̀
òun ní mú kẹ́sìn ogun kúkú sógun àìmọ̀ṣẹ́ kọ̀ òun ló ń pa òpònú ẹ̀dá ayírádá a sọ fún yín pé Onítìrí kò ní nǹkan méjì fún yín ju ìparun ẹ̀tàn ṣùgbọ́n ẹlẹ́ni gbọ́ ẹlẹ́ni gbà ṣé kò ti dé lẹ́yìn sìn ẹ fẹ́ lọ gba sẹkírátì lọ́jọ́ sátọ̀dé ẹjọ́ kìtẹ̀ ni ṣé fẹ́ lónìí ni àbí fẹ́ lónìí náà ni o fẹ́ lónìí àbí ó kí fẹ́ lónìí ni that's good now wọ́n ṣáàjì wọn fún fẹ́ lónìí àbí wọ́n tún wá wọ army uniform impersonation àbí wọ́n tún ṣáàjì wọn fún yẹn wọ́n tún wá ṣáàjì wọn pé wọ́n da ìlú láàmú peace ìlú wọ́n dà láàmú bí wọ́n ṣe lọ́yà o ṣùgbọ́n ọ̀run ni pé báwo ni èèyàn ṣe máa jẹ́ kán ti òun ṣé owó náà ni àwọn tí jọ́sí ní 70,000 náà fún wọn tán lọ gba rédíò station tán para wọn dàtọ́ owó ìfẹ́ fara wọn àwọn tó bá lọ bẹ́ẹ̀ 70,000 ẹ̀yin náà tún dìde ìlú náà fún yín èlò náà dá fún yín kí ló ṣe ẹ̀yìn ẹ̀yàn tẹ́ ya ọ̀dàlẹ̀ báyìí wẹ́ ọ ní Oòduà gbè wá kò ní gbọ́ ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹgbẹ́ ti dalẹ̀ abalẹ̀ lọ tó lẹ́ ti dalẹ̀ ìrìn àjò bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ balẹ̀ lọ àjọfòótọ́ ọdún bẹ̀rẹ̀ ìrìn àjò ni ṣùgbọ́n ẹbí ọ̀nà dalẹ̀ Yorùbá dẹ̀ bí nígbà tẹ́lẹ̀ omi ò rí 10 million rẹ lómi ò rí 50 million rí. ọ̀dàlẹ̀ máa ṣiṣẹ́ ni ẹ ti ṣiṣẹ́ bàtà ti sọ fún yín pé ẹ farabalẹ̀ ẹ gbóhùn sí èdè tí Àbákítóyè àti Ìgbòho ń pè àwọn aláṣáájú wa nínú ìrìn àjò àwọn bàbá tó wà nínú ìrìn àjò yìí gbogbo àwọn ọ̀gá tó wà nínú ìrìn àjò yìí Àbákítóyè Ìgbòho àtàwọn àgbààgbà nínú ìrìn àjò pé ẹ gbọ́ nǹkan tó ń sọ ẹni rọ ẹni Àbákítóyè lókùúta ló ń sè fún yín ẹni Àbákítóyè ti slow jù. ẹ má bínú òótọ́ ni kò sí rọ́ńbẹ̀ ṣe rí àwọn kan wà tó jẹ́ pé bóyá kí n sọ pé orí tó yẹ kán fi máa ṣẹmọ ẹsẹ̀ náà fi ń rìn tán máa forí ríran báyìí torí máa wà lókè tẹsẹ̀ máa wà sálẹ̀ náà bàbá ṣe ń rìn but àwọn míì orí òun ló máa wà nílẹ̀ so ẹsẹ̀ ló máa wà lókè òun ló fi jẹ́ pé pẹ̀lú máa ṣe sọ́sọ́sọ́sọ́ tó wọn ò tiẹ̀ gbọ́n kò sí nẹ́tíwọ́ọ̀kì kankan ìgbà tó jẹ́ pé orí wọn ti wà ń sálẹ̀ tó ti fi ń rìn pẹ̀lú bá ṣe sọ bẹ́ẹ̀ mo ń ṣe láì fún jọ̀wọ́ nìyẹn jẹ tàbí jọ̀wọ́ ẹnìkan sọ pé àwọn bàbá tí wá ń kọ́ wọ́n ń bá bàbá Akíntóyè wí ni wọ́n bá wí pé bàbá yín tí ò ṣe kankan láti jọ nǹkan ṣáyàn mọ̀ pé sùúrù báyìí ni lèèyàn máa fi ń to nǹkan lé ayé sùúrù àti ìgbésẹ̀ kì í ṣe wàràwàràwàrà tẹ́yìn ṣe mo ní sọ àwọn eléyìí ò tí ì gbọ̀n bó ṣe kọ mẹ́sẹ̀jì ẹ̀ nìyẹn ìgbé yẹn bàbá yín kọ́ kí ni bàbá yín ṣe mo mọ̀ pé mo lẹ́yìn ara yín náà rèé mi tẹ́ mo tẹ́ dáná láti mo ní ara yín náà rèé no wonder ẹ̀ ṣì kù ẹ̀ tí ì lẹ́yìn lẹ́sìn yín bẹ́ẹ̀ làwọn tó àwọn fọ́ọ̀sì mi gidi bá mi tó fún ráíráí tí wọ́n bá fẹ́ gba ìjọba èèyàn máa follow àwọn step kọ̀ọ̀kan ni ṣe rò bóyá ìgbà táwọn kan sọ pé yẹn láàrin 2 years èèyàn kan ti gbà ìjọba ṣé báyìí lọ ṣe ń gbàjọba ni ẹ lọ béèrè àwọn country tó ń pín léènì àwọn country mi tó ń pín tó ń yára kúrò lára ara wọn wọ́n á sọ how many years wọ́n ti wọ́n á jẹ́ ẹlòmíì 10 years 15 years wọ́n sì wà lẹ́nu ẹ̀ ẹlòmíì after 15 years wọ́n sì lè máa tó pín náà máa tó rọ́nà lọ. Now we are doing it like 3 years or 4 years now ẹ ti sáré flamata ẹ ti sáré flẹ sókè pé ó yẹ kán ti gba Yorùbá nation ti pẹ́ ó yẹ kán ti gbà ṣé báyìí lọ ṣe ń gbàjọba ni ẹ̀yin òpònú ayé rádà ẹ̀yin ẹ wo nígbà tẹ́ ẹ̀ sọ torí yín ó burú torí yín ó pẹ́ má bínú jàre ẹ wo àwọn kí lẹ́ ń pè àwọn Fúlàní tán ní àwọn làwọn ní Nàìjíríà àwọn náà fẹ́ gba Nàìjíríà ṣe yẹ yín ẹ wo àtọ́dún táwọn náà ti ń bọ̀ tó lórí yóò náà pòrí yín burú tẹ́ǹtẹ́ fẹ́ gba Yorùbá nation ní wàràwàràwàràwàrà nǹkan táwọn Onítìrí ṣe nìyẹn Òmìnira 2022 yẹn wàràwàràwàrà ló ń ṣe
tí wọ́n á ṣe wàràwàràwàrà tó bá tán máa ṣe sí táàní gbúrò wọn mọ́ láíláí. ẹ wà àtìgbà táwọn Fúlàní náà fẹ́ gba Nàìjíríà náà Madam Folio àbí portfolio àbí portfolio ni ẹni wọn tó ṣàfolio nú ẹ wà àtìgbà tó ti kú àtìgbà yẹn ni àwọn tó ti sọ fún wọn pé ẹ̀yin lẹ́ni Nàìjíríà o ẹ gbọ́dọ̀ gbà by fire by force. How many years now? Ṣé 3 years ni? Ṣé 2 years? Ṣé 5 years ni? Ṣé 10 years gan ni? Still no one ti rí Nàìjíríà gbà. They are still struggle láti gba Nàìjíríà. Àwa náà wá fẹ́ gba ara wa lẹ̀, a fẹ́ yọ Yorùbá fẹ́ yọ kúrò nínú Nàìjíríà. You think say na 2 years something or na 3 years something? No. Àwọn Fúlàní ò tí ì rí gbàdí sí òun náà fi ń ṣe gbogbo struggle tó ń ṣe wọ́n ṣe struggle tẹ́ bá máa bí wọ́n ní àwọn làwọn ní Nàìjíríà àwọn làwọn ní Nàìjíríà a fẹ́ gba Nàìjíríà we must collect Nàìjíríà Nàìjíríà belong to them. Nàìjíríà belong to them àwọn ló ń sọ ẹ wà àtìgbà tó ti ń bọ̀ mi mọ ìgbà tí máa da folio àbí portfolio ẹ má bínú ẹ má bínú jàre mi ò mọ̀gbà tí folio mi ò mọ̀gbà tó ti kú bóyá 30 years to this time bóyá 50 years ní ìmọ̀gbà tó ti kú sẹ́yìn àti gbà yẹn làwọn èèyàn ẹ̀ tí ń dìde lọ́ ti sọ pé sẹ́ àwọn fẹ́ gba Nàìjíríà how many years ẹ mà ti how many years tí Fúlàní sọ pé àwọn fẹ́ gba Nàìjíríà bóyá láti 1960 tó ti fún wa lómìnira náà ti sọ pé àwọn làwọn ní Nàìjíríà bóyá 10 years ìkẹ́ ó ti lé ní 10 years ojú wọn ṣe ń fara wọn nísìn àwọn kan tó ń ṣe nísìn tó ń clear sí wa nísìn pé àwọn ilé ló ń ṣiṣẹ́ yìí ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ láti ibi 10 years 15 years 20 years ago. Gbogbo ọ̀nà lọ́ngbà ẹ̀ tí ìdá wọn mọ̀ ń gbà yẹn ni torí bọ́n ṣe ń gbéra làwọn gọ́ọ̀mẹ̀ntì míì kàn kà wọn bọ́n ṣe ń gbéra làwọn gọ́ọ̀mẹ̀ntì míì kàn kà wọn bọ̀ nísìn wọ́n ti wá ṣé débi pé àwọn kan ti wá ní power ìrọ́dẹ̀ lọ ní ojú ni wọ́n tá a bá dìde sí wọn wá mẹ́lò. How many years ẹ wá fẹ́ gba Nàìjíríà ẹ fẹ́ gba Yorùbá nation ní 3 years 2 years ẹ wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ máa sọ fọ́tọ̀fọ́tọ̀ lẹ́nu ìyẹn ṣé wọn tí tó gbà látijọ́ ní ṣé náà sọ easy ìwọ náà ṣe wá gbà kó wo bó ṣe easy àbẹ́mọ̀ páwọn olówó yín gan wà ń bẹ̀ àwọn tó yẹ pé nígbà tí gbogbo yín bá ti gba Yorùbá nation gbogbo yín ti ná kálukú nǹkan tó ní ó tẹ́ lọ́rùn ta ló fẹ́ máa ṣe bàbá ta ló fẹ́ máa káwọ́ fún wọn ta ló fẹ́ máa káwọ́ sókè fún wọn ta ló fẹ́ máa bá wọn fọ mọ́tò wọn ta ló fẹ́ máa túnú lé wọn ṣe. You think say easy ìbáwọn Fúlàní ló wà lẹ́nu ẹ̀yẹn àwọn náà ló wà lẹ́nu ẹ̀yẹn náà òun náà tí kúrò òun tí ì rí gbàdí sí wọ́n dẹ̀ ti yàn complete mission before kan tó wà complete mission àwa Yorùbá nation gan máa ti lọ so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní lọ́kàn pé 2 years 5 years ó yẹ ká ti gbà ẹ lọ jókòó tó wọn kò fẹ́ gbà wọ́n náà bọ́ síta kó bọ́ kó lọ gbà ìtónítìrì ń ṣe ẹ̀mọ́ àwọn tó ti ń kú lé lórí báyìí nísìn tá bá ní kàkà ní mini méjì láti gbà tó nítìrì ti bẹ̀rẹ̀ rádaràdẹ́ ẹ̀ tí ìmọ̀ àwọn tó ti ń kú lé lórí àwọn míì gan máa gbàgbé wọn sẹ́wọ̀n ṣẹ́rù bóyá gbogbo wọn lọ́ máa fílẹ̀ ni náà tó tún ṣe nísìn yìí àwọn làwọn kan kú sí àmọ́ àwọn míì tó ti fara pa wà nù wọn the last time àwọn méjì náà ló kú àmọ́ wọ́n tún fi wọ́n lẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe tó jẹ́ pé ó wà very very risky gidi gan tó ṣe still wọ́n tún fi wọ́n lẹ̀ ta ló wà ń di ẹ̀ bí ó ṣàwọn pípù náà ló wà ń di ẹ̀ wọ́n wá by all means kí Nàìjíríà yẹn kó ṣáà jẹ́ Nàìjíríà kó wá jẹ́ pé àwọn gangan làwọn máa gbà àwọn làwọn máa control ẹ̀ wọ́n ti ń control ẹ̀ but kò tí ì dàbí pé ó jẹ́ pé yes everywhere tẹ́ bá dé àwọn lẹ́ máa bá ń bẹ̀ ó ti wà ń bẹ̀ but ó sì ní particular stage tó kù tó nídìí láti débẹ̀ wọ́n máa ti lè débẹ̀ ó tán fún Nàìjíríà torí gbogbo ẹ̀yin tẹ́ máa ń wo àwọn aṣọ short one yẹn tí yín bá yín because wọ́n máa ṣe wèrè fún yín gidi ni àwa ń sọ ó dàbí pé à ń sọ sọkúsọ lẹ́nu ká ní sùúrù irọ́ ni ojú ń kan yẹn ṣe wàràwàrà ẹ̀ ń tẹ̀lé onítìrì anyway àti sọ náà tẹ́lẹ̀ tó nítìrì ó bá gbà yín sí ẹ̀wọ̀n àwọn Fúlàní àgbà yín sọ̀rùn ìkànnì méjèèjì ṣàfọwọ́ mú kan wọ́n máa sọ pé pẹ̀lú ayé ojú òní rí bá àwọn ilé ojú wọn méjèèjì ló tẹ̀ máa rí báyìí àwọn lifestyle àwọn yẹn náà fara pánú ẹ̀ àwọn ti táìmù náà tó fara pọ́n tẹ̀ tó wá lọ gbé bàbá àgbàlagbà bàbá grandpa àwa tá ti wọ́ 80
kí gbogbo funfun bò lórí tán tó yára kọ́ ara máa jókòó ayé ẹ̀ òun náà tún dìde èlò náà bá gbé fún yín wọ́n gbé 20 million fún bàbá yìí kò lè ná tán tí èkú kò lè ná 20 million yẹn tán pátápátá bóyá 80 years bóyá pátápátá mo fi ó jẹ́ 100 àbí 120 kí làwọn ń bá ká má ṣe o. kí ni àkìní kan ẹni tó wá fáàsì nísìnyí ṣe ti wá rí ẹnà kóso ẹnà kámi army uniform. ẹ jẹ́ ń dá padà díẹ̀ sẹ́yìn fún yín. ẹ̀yin náà tún dìde èlò náà fún yín èlò náà dá fún yín èlò náà dá fún yín kí ló ṣẹ̀yìn èèyàn tẹ́ ya ọ̀dàlẹ̀ báyìí wẹ́ ọ ní Oòduà á gbè wá ṣùgbọ́n kò ní gbé àwọn ọ̀dàlẹ̀ inú wa ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá ti dalẹ̀ á balẹ̀ lọ torí ẹ ti dalẹ̀ ìrìn àjò àjọfòótọ́ ọdún bẹ̀rẹ̀ ìrìn àjò ni ṣùgbọ́n ẹ dí ọ̀nà ẹ dalẹ̀ ẹ Yorùbá dẹ̀ bí òun náà ló fa gbogbo àìṣetẹ́ ìṣe ọ̀dàlẹ̀ máa ṣiṣẹ́ ni ẹ ti ṣiṣẹ́ pàtàkì sọ fún yín pé ẹ farabalẹ̀ ẹ gbóhùn sí ibi tí Abakitoye àti Ìgbòho ń pè àwọn aláṣáájú àánú ìrìn àjò àwọn bàbá tó wà nínú ìrìn àjò yìí gbogbo àwọn ọ̀gá tó wà nínú ìrìn àjò yìí Abakitoye Ìgbòho àtàwọn àgbààgbà nínú ìrìn àjò pé ẹ gbọ́ nǹkan tó ń sọ ẹni rọ ẹni Abakitoye ẹlòkúta ló ń sè fún yín ẹni Abakitoye ti slow jù kíni àkìní kan ẹni tó wá fast nísìnyí ṣe ti wá rí ẹlọ kámi army uniform $1 million kan dá ṣe ibi tó tán sí náà nìyẹn àbí. ó ti tán ìwọ tó ní kán tó máa dáwó nìsín èmi ìjìnlẹ̀ máa gbọ́dọ̀ tó ní kán máa dáwó ń gbà kan. gbogbo ẹ̀yin tẹ́ kù náà tẹ́ ṣì ń ṣọ̀tún tẹ́ ń ṣòsì ṣe ti rí à ń sọ fún yín ẹ máa yẹ kó ní tìrí rán yín lẹ́wọ̀n o tó kò sí náà tó máa dáwó láti wá gbà yín bí tẹ́ bá wà. bùnà tó máa dáwó àwọn náà máa ṣe ra wọn fúnra wọn. bí tó ní tìrí bá ti rán yín kẹ́ máa bó ní tìrí lọ ni torí a ti sọ fún yín pé ọ̀nà onítìrí o ọ̀nà ìparun ni ṣùgbọ́n ẹ gbọ́ ẹ gbà ẹ ní Abakitoye ti slow jù mo kí gbogbo lé èmi ò fẹ́ kọ́rọ̀ mi pọ̀ o èmi ò yọ̀ yín ṣùgbọ́n mo rí i pé wọ́n ní kọ́ mo má kú kí ló máa padà pọ̀ mọ́ àgọ́ náà ni torí àgọ́ yẹn ló ń pa gbogbo yín lọ sí àgọ́ àti olè ojúkòkò ìfẹ́ owó ìfẹ́ kọfẹ́ ìfẹ́ àwọn ọ̀dàlẹ̀. ẹ̀yin èèyàn mi nù lé mo kí yín ẹ̀dá nígbàgbọ́ nù ìrìn àjò Abakitoye ojúkòkòrò àgbàgbánulẹ̀ Yorùbá ìfẹ́ inú mi Sunday Igboho ẹ̀dá nígbàgbọ́ nù ìrìn àjò yẹn àsìkò náà súnmọ́ bàtà àsìkò bá tó kò sí àtúntò máa sọ fún wa tá a fún wa mọ̀ pé àsìkò ti tó ṣùgbọ́n Onítìrí tẹ́ mọ̀ bí tó wà tó ń rán yín ṣe tabadi Abakitoye tàbí Abakitoye wà ń Kútọ́nù tabadi ìgbà òkè Ìgbòho wà ní Germany àbí kó wà ní Kútọ́nù. àwọn èèyàn kí wọn wọ́n bá wọn bẹ̀. ó ti tọ́ tuntun mú yín sí mo lè fẹ́ wọ́n Onítìrí sí Onítìrí síwájú ó mà ṣe o mo kí wọ́n wọlé o. ó mà ṣe o boss wò ó tẹ̀ ní nǹkan tí mo fẹ́ play fún wa play bọ̀ tí mo rò bẹ́ẹ̀ máa play wọ́n tẹ̀mí ti lọ. Onítìrí àtijọ́ tó ti wà ní tó ti join Yorùbá Nation tó ti padà change ara ẹ̀ sí Òmìnira 2022 mi ò rò bóyá ẹ lè rí ọmọ Nàìjíríà àwọn gúrùpù ẹ̀ kankan kan jọ ya fọ́tò rí tẹ bá rí ẹ máa mú proof ẹ̀ wá o ìjìnlẹ̀ má gọ̀ tí idiot yìí ẹ̀ tó jẹ́ pa abẹ́ ló ńlá mi ìṣọ́kan ti jọ ríra rí o wọ́n ti ẹ̀jọ̀ wá ríra rí wọ́n ti ya fọ́tò rẹ̀ azin ẹ̀yin ẹ wo bí ṣe Sunday Igboho ṣe ń ṣe àwọn èèyàn kí wọn àwọn èèyàn máa lọ ṣe Sunday Igboho tó wà ní Germany àwọn èèyàn máa wọ àwọn tó wà ní Germany wọ́n á lọ kí wọn wọ́n á ya fọ́tò kálukú à post ẹ̀ sórí fóònù orí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀ ló máa post ẹ̀ sórí Facebook ẹ̀ ló máa post ẹ̀ ṣèbí láìpẹ́ ṣèbí ṣe Sunday Igboho ṣèbọ́n lọ sọ́dọ̀ èyí dára ṣèbí àwọn nìyẹn wọ́n rí wọn bí ẹ wo bàbá Akitoye náà àwọn ọmọ lúkà wọn máa ń lọ ọ̀dọ̀ wọn bàbá Èkìtì ń lọ ọ̀dọ̀ wọn Lady K ń lọ ọ̀dọ̀ wọn kí náà pọ̀ orúkọ Masbi gbogbo wọn ń lọ sọ́dọ̀ wọn náà wọ́n ń lọ wọ́n jọ ń ya fọ́tò àtàwọn tí bàbá gan ò mọ̀ rí wọ́n ń lọ sọ́dọ̀ wọn tó bá ti tẹ̀lé àwọn ẹni tí mo dárúkọ wọ́n máa lọ sọ́dọ̀ wọn máa ya fọ́tò pẹ̀lú wọn wọ́n á tún post ẹ̀ sórí Facebook àbórí YouTube wọn èèyàn mélòó ló ti post ẹ má bínú èèyàn mélòó ló ti post ya yín rí
kẹ́kọ̀ọ́ ni pé Onitiri lè jẹ́ kí n bá ya picture mi níbo lẹ ti rí rí ẹ sọ̀rọ̀ náà kò sí ìpé wọn ọmọ rí ọkàn gbórúkọ ẹ̀ lásán ni o ìpé wọn jàjà rí wọn Onitiri lè jẹ́ kí n bá ya picture jẹ́ kí n bá ya fọ́tò ẹ jẹ́ kí n bá ya fọ́tò ipa ẹgbẹ́ bọ́ta rí ẹ wo ṣe Sunday Igboho àìmọye àwọn èèyàn tó ń bá wọn ya fọ́tò bàbá Akíntóyè náà kẹwàá àwọn èèyàn tó ń bá wọn ya fọ́tò Onitiri èèyàn mélòó ló bá ya fọ́tò ẹ máa là o anyway ẹ jẹ́ kí n fílẹ̀ báyìí time ti lọ àti lo 40 minutes mi fẹ́ ká pẹ́ tẹ́lẹ̀ ní but àwọn ọ̀rọ̀ kan máa wà tó jẹ́ pé when you are hearing some people advice some people the way they are talking then you put your own then you will sorry ó máa motivate ẹ láti sọ̀rọ̀ ìjọ yàrá wa ní brain náà gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ náà abẹ́tà kẹ́ lọ jáwọ́ ẹ̀yin ṣẹranko ṣènìyàn ṣẹranko tẹ́ ẹ wà nínú Yorùbá nation tí òṣò ní tìrì mò ń sọ tẹ́ ẹ wà nínú Yorùbá nation original tí àwọn bàbá Akíntóyè dálẹ̀ ẹ̀yin ṣẹranko ṣènìyàn tó wà ń bẹ abẹ́tà kẹ́ bọ́ta o ẹ̀yin ṣẹranko ṣènìyàn tẹ́ wà ń bẹ ẹ bọ́ta o if not ẹ máa jẹ gba ayin ẹ máa jẹ gba ẹ jẹ́ bọ́ta kẹ́ tó tẹ́ ẹ jẹ́ bọ́ta abẹ́tà kẹ́ bọ́ta ẹ wà pa sọ́ngbọ̀n yẹn ẹ̀rí ń pa mí mo ní àwọn ọ̀dàlẹ̀ tó wà ní Yorùbá nation máa tó bọ́ta ṣírí wọn máa tó tú gbogbo wọn gbà náà ṣèbí wà tó fẹ́ dìbò ṣáṣírí wọn ò tú àbí òtú ṣó tú àbí òtú àṣírí wọn tú àwọn mẹ́tẹ̀ẹ̀tì ẹ̀ fọkàn sí rárá gbogbo wọn lọ mo ń sọ pé àṣírí wọn máa tó tú gbogbo àwọn ọ̀dàlẹ̀ ní Yorùbá nation yìí àṣírí yín máa tó tú ẹ lọ tọwọ́ yín máa ṣọ ẹ máa tó ṣẹ̀sìn no ṣáṣírí wọn ò tún gbà yẹn àṣírí wọn tú ẹ̀yin tẹ́ bá ti ń bá mi bọ̀ látìgbà tí mo ti ń bẹ̀rẹ̀ ẹni pàṣírí wọn tú ẹ̀yin ọ̀dàlẹ̀ tó ṣì kù nǹkan tó ti jẹ́ káṣírí yín fi tú ni pé ṣẹranko ṣènìyàn lẹ́ ń ṣe ó lágbára o ẹ ṣe ṣẹranko ṣènìyàn ẹ ṣènìyàn lójú ayé ẹ ṣènìyàn nígbà tí bàbá Akíntóyè wà ń bẹ̀ ẹ ṣènìyàn nígbà tí ṣe Sunday Igboho bá wà ń bẹ̀ ṣe Sunday Igboho bàbá kíkọ́ pẹ̀lú Onitiri ẹ wo nǹkan báyìí báyìí ló ṣe má dùn níra náà ẹlẹ́rìn kan mọ̀ pé mò ń gbóhùn jó ni nǹkan báyìí ló fẹ́ ṣe plan báyìí ló fẹ́ ṣe plan báyìí ló fẹ́ ṣe nísìn ṣe ti gbọ́ ẹ má pè mí fúnra ara mi ni màá máa pè yín ṣe ti gbọ́ ẹ tún gbé fóònù lẹ́ni bàbá o ṣì Sunday Igboho ṣá àwọn tó ń pè ní ṣẹranko ṣe ènìyàn nìyẹn bẹ́tà kẹ́ lọ jáwọ́ ìjọ tẹ́ bá máa ṣe ẹranko tẹ́ ní padà di èèyàn mọ́ ìjọ náà dín kan lénìí kí mo sọ ìjọ tẹ́ bá máa di ẹranko tí ẹ̀ ní di èèyàn mọ́ àwọn èèyàn máa ṣe mí ìjọ náà dín kan lénìí ẹ wo ẹ má jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn tí bá ń sọ̀rọ̀ lọ ó mà ṣe o tí bá ń sọ̀rọ̀ lọ ẹ̀jẹ̀ ara filẹ̀ ẹ̀jẹ̀ adákẹ́ ẹ̀jẹ̀ a máa wò wọ́n ràn ṣán láwọn ò gbọ́n ni èmi náà ti sọ tẹ́lẹ̀ náà pé tónítìrì bá ṣe ń gba yín sẹ́wọ̀n àwọn Fúlàní a máa ṣe kí ni ṣèbẹ́ wọn tónítìrì ṣì ń gba yín tí ó sì sàn díẹ̀ but àwọn Fúlàní wọn máa gba yín sọ̀rùn ni bóyá àgbà yẹn bóyá orí gbogbo yín á pé ẹ̀yin àgbà ẹ̀yin àdàgbà má dànù ẹ̀yin òpònú grandpa ẹ ti èrò ojú ọ̀la àwọn ọmọ yín ẹlòmíì báyìí bóyá 1 million ọmọ lọ fún un náà kí tẹ̀ ní ṣe bọ́ọ̀nà sọ pé 70,000 lọ fáwọn ti last time wọ́n ti fi 70,000 ti ṣe wọn ẹlòmíì ti kú ń bẹ̀ lórí 70,000 kí ẹ ti èrò ojú ọ̀la àwọn ọmọ yín
èlò náà bá fún yín kókó kí nǹkan exaggerate wọ́n fún yín ní 10 million 10 million yẹn náà yín náà máa gàpá ẹ ti máa ronú 10 million yẹn pé kára wọn ti wọnú àkáǹtì yín ó yá ẹnìṣù ẹja lọ ẹ máa ronú 10 million yìí ìmá fún ọmọ mi lélẹ̀ ìmá fún Bísí ní 1 million ìmá fún Títí ní 1 million ìmá fún kìnnìkan ní 1 million ìmá fún kìnnìkan ní 1 million èmi náà wá lọ sí ṣọ́ọ̀bù màá máa tajà màá máa gbatẹ́gùn ta màá máa ṣe gbé àbí ṣe bí téèyàn bá ṣàgbówó ṣàmàmọ́ ṣàmà ní pílánù fún owó tẹ ẹ gbà pílánù wo lẹ ní fún báyìí pílánù bẹ́ẹ̀ ṣe máa jáde lẹ́wọ̀n ó mà ṣe o ó mà ṣe o pílánù bẹ́ẹ̀ ṣe máa jáde náà ó yá ṣówó gbogbo ẹ̀sùn mẹ́ta tán fi kàn yín nísìn ṣé owó tẹ ẹ gbà kà mo ti rí tí ìjìnlẹ̀ máa gọ̀ sí ti ń sọ pé àwọn fún wọn ní 20,000 kọ́nà release àwọn táwọn ẹ má bínú pé mo rẹ́rìn no ọ̀rọ̀ wọn ó fọ́nì gan ni àfi mí pa àwọn òpònú bí wọn táwọn máa fi sọ pé oríṣiríṣi èèyàn ló wà níláyé ṣé orí wọn tó bá ń think straight tó ń think straight tó ń think smart tí everything wà smart lọ́dọ̀ ẹ̀ kí o kí rẹ kú oríire o tó kì í ṣe àwọn míì tó jẹ́ pé wọn kì í think straight wọn kì í think smart mo rò bóyá ẹ ti get mi bóyá ẹ ti ń get nǹkan tí mo sọ there are some people that when you say something yes they will grab it once they will say yes this one is true not like people when they see this they will say it's not true daddy it's fake yo. mo rò ẹ ti ń get mi ṣé lẹ́yìn tẹ́ bá ń think smart tẹ́ ń think straight tẹ́ ń think right wọ́n máa kí yín kú oríire o tí kò ṣe àwọn tó jẹ́ pé ọ̀ntí ẹlòmígan bó ṣe ń tí nǹkan tó máa ṣàti sọ fẹ́ lómi báyìí òun ló máa ṣe nǹkan tó ní tìrì sọ fún wọn báyìí òun náà kàn ṣe ó yẹ ẹ lọ aṣọ báyìí ẹ lọ báyìí ẹ lọ káṣọ báyìí ẹ lọ ṣe ibi ìṣẹ́gbà kan náà pé búrẹ́dì orí burúkú gangan ẹ wo ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká máa mú un lọ ó ti ń gùn jù ẹ jẹ́ ká máa dá padà díẹ̀díẹ̀ tọ́nà bá yọ wọ́n bẹ̀ ṣe ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa tọ́ bá fi àwọn pípù yẹn lẹ̀ wọ́n ṣe fi wọ́n lẹ̀ lálákọ̀ọ́kọ́ kí ẹ ti mọ̀ pé ejò ṣe kí ni ejò lọ́wọ́ nú wọ́n ṣe fi wọ́n lẹ̀ lálákọ̀ọ́kọ́ ejò lọ́wọ́ nú tọ́ bá tó fi wọ́n lẹ̀ lẹ́ẹ̀kejì ejò ṣe kí ni ejò lọ́wọ́ nú ẹja máa wòran ká máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo nǹkan ṣe wọ́n máa ní ọ̀hún lè pa kádàrá dà wọ́n kàn ṣe kí ni ọkàn fàwọ́ aago sẹ́yìn ni ẹ lè dá Yorùbá ẹ lè paná Yorùbá ẹ kàn ń fa táìmù tó yẹ ká ti gbà ẹ kàn ń fa padà sẹ́yìn ni ṣùgbọ́n tẹ bá fà débì kan tó bá yẹ ó máa ṣe kí ni bàtà tó bá máa sún síwájú ẹ wò pé ẹ dẹ̀ try náà o ẹ dẹ̀ try láti sọ pé káwọn pípì máa gbà o ẹ dẹ̀ try náà o ẹ̀yin ẹ jẹ́ ká gba Yorùbá nation tán tó dé original ni o tí kò ṣe fake àwọn eléyìí o ẹ̀rọ oríṣiríṣi àṣírí táwọn èèyàn tó máa tú because ìgbà yẹn they will have free mind free everything to talk tó jẹ́ pé kò ní sẹ́ni tó máa tiẹ̀ bí wọ́n nígbà tó jẹ́ pé wọ́n ti cancel Nàìjíríà kálukú ti wà lórí ọwọ́ Biafra ti wà Arewa ti wà Yorùbá nation ti wà ẹlòmíà sọ̀rọ̀ báyìí ẹ wò pé àṣẹyìn lẹ wà ń díẹ̀ the time is coming very soon. Ayé èèyàn mi ànírìjú báyìí lọ léèní ẹ má bínú pé apẹ́ lọ títí ẹ má bínú ànírìjú báyìí lọ léèní ilé òní lé wa o ọ̀nà òní náà wá o torí tá bá sọ pé táwọn onítìrì nísìnyí ilé ti lé wọn ọ̀nà kan ti nà wọ́n ó ti nà wọ́n dé station ó ti nà wọ́n dá mi báràkì àwọn èèyàn wọn ti lọ ń borí Yomi Azati nísìnyí pé àwọn èèyàn wọn kọ́ o kì í ṣàwọn ló máa ń di wọn kọ́ mọ wọn rógà ni ẹ wò ó ẹ̀jẹ̀ àfihàn yẹn lẹ̀ ẹ ṣe ó dàbọ̀.